Hello. Ẹ kálẹ́. Jàre báwo ni jàre. Hello. Ibi tẹ́ wà yẹn iná yẹn ò iná yẹn ṣe rí fèsì mi ní báyìí. Ó ṣe rí fèsì mi lé. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Mr. Mota mélòó bá ń sọ̀rọ̀. Màá ọkọ sọ Yorùbá, ń padà wá sọ Ìgbò. Okay. Ṣáájú àǹfààní iléeṣẹ́ yìí, I'm a student. Ìwé láwọn bí mi ní kí n lọ kà, but ìwé náà là ń kà. Bá a ṣe ń kàwé náà, certificate lọ́pọ̀lọpọ̀ èèyàn ń gbà kò síṣẹ́ Nàìjíríà. Ayé táwọn èèyàn ń gbò tẹ́lẹ̀ ayé, èmi náà fẹ́ dẹni tí yẹ pé ẹni àrítọ́ka sí láwùjọ. Àwọn nǹkan báyìí nìyí wá ń wò tí mo ṣe ń gbìyànjú káàkiri. But mo ráyé táwọn èèyàn ń ṣe, ayé táwọn èèyàn ń gbò tẹ́mi lọ́rùn. But kí ni mo lè ṣe? And I was born in a very poor family. Inú òṣìnà bí mi sí. Bàbá mi àti ìyá mi ò ní. But bọ́n ṣe níyẹn kò túmọ̀ sí pé mi ò ní ní. Mo ṣọ́ àwò pé kí ni mo lè ṣe? Ọlọ́run kó fọ́nà wọ̀n mi. Ibi tí mo ti wá bẹ lọ́run, Ọlọ́run rán ẹnìkan sí mi gẹ́gẹ́ bí aláàánú tó fi iléeṣẹ́ NeoLife lọ mí. NeoLife yìí ni mo darapọ̀ mọ́. Àwọn èèyàn ní pé mi lè rí iṣẹ́ wọn ní 419 ni. Wọ́n ní rọ́nà pa fún mi. But 419 làwọn pè. Èmi mọ̀ pé it's not 419. I believe myself. I believe in the concept of the business. Mo dẹ̀ darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe. Látàrí pé mo ń ṣe, today I'm watching member in the business, which is Safa Director. And gẹ́gẹ́ bí Safa Director iléeṣẹ́ ìpele mẹ́rìndínlógún la ní mo wà ní ìpele ẹlẹ́ẹ̀kẹfà. Táwọn pè ní Safa Director. Then the business has transformed my life. Gbogbo nǹkan tí iléeṣẹ́ promise kan máa ṣe fún àgbà tá a bẹ̀rẹ̀ pátápátá ni mo ti experience ẹ̀. Wọ́n tá bá darapọ̀ alálàáfíà mo lálàáfíà. Wọ́n tá bá darapọ̀ pé a máa nísinmi lẹ́nu mo nísinmi. Wọ́n tá bá darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí pé èmi náà dẹ̀nà ìtọ́ka sílẹ̀ ọjọ́ máa lọ sókè òkun. Mo ṣe bá yín sọ̀rọ̀ yìí life and direct in Abu Dhabi mo wà ní Dubai, the capital of Dubai, Belawa. Sherry, this place is paradise on earth. Imagine tó bá wà ń tà ń bẹ̀yẹn, tó bá kú sí Nàìjíríà wà láìwò láyé wa, ayé ò sì gbà ló wa. If you die in Nigeria, they born you in Nigeria, you die in Nigeria, you came a wasted life. Because tó bá move, tó bá jáde, lè mọ bó ṣe ń lọ. Ṣé níbi tá a wà yìí, nǹkan tí mo ti rí lẹ́nu ìgbà tí mo dé lù yìí, ó yẹ kí n mọ̀ pé it's good to be here. It's good to be here. Ẹ wo èmi. Disney hotel mo wà ní Abu Dhabi lẹ́ni àti lọ sí grand mosque a mosque tẹ́ pé underground ló wà ó dẹ̀ gba 40,000 people half a gold enough kọ́ then mi ò san 1 naira láti lọ máa gbọ́ rẹ̀ NeoLife ló gbé a lọ free of charge mo bus to transfer a lọ ọ̀fẹ́ ni everything lifestyle ta play is free. Then my people, what are you waiting for? What are you waiting for? What are you waiting for? It's better you join NeoLife and succeed than to be there and be wasting your life. People are just moving out. Nothing. Then if you more for you, coming out for you. And that might be in la village. And entwani machine wala entwani na voda wala olórí burúkú èyàn Ọlọ́run gbọ́ kegbe mo ṣe pé I'm telling you that ṣé àwọn tó wá ká machine wọ́n fẹ́ báyé wa jẹ́ ni wọ́n fẹ́ báyé wa jẹ́ ìwọ náà farabalẹ̀ jẹ́ kí n fi àwọn kan wọ̀nyẹn see my room ẹ wò báyìí máa wọnú yàrá o jẹ́ kí n bẹ̀ láti toilet ìwọ máa wo toilet odidi yàrá èyàn ní toilet yìí báyìí can you see toilet mo wọ̀ lọ yìí o máa wo yàrá o so toilet mo wà yìí o máa wo toilet ẹ wo toilet ẹ wo máa fi kọ́ wẹ̀ lẹ́sìn wọlé kí ló wọ̀ ráàgì àbí tẹ́rẹ́rẹ́ ráàgì wo aṣọ tó wà lọ́rùn èèyàn wà láìpẹ́ funfun délé
Large in the toilet. As you can see, Mawu. Sorry. Buku got money. Oshe cream. Chuba. Oshe ati cream. Tima for party. Mawe. Can you see? Look at it. All paid by NeoLife company. Can you see? Oh, jacuzzi. So, well, if you don't live in Nigeria, no matter what you have here, local champagne. Wow, jacuzzi. Like, jacuzzi. So, to about Nigeria, one life, what a joke. Everything. Everything is fine. The business is straight. Can you see me? Share now. NeoLife, okay. Now, let me go to my room so that you can see what is happening. See, baby. Nígbà tá ti jẹun àjẹfẹ́ wọ́n tún kó tíì sí wa kí ni ọ̀run agbóhùnkaná àbí máa ń lè mí gbóná everything sórí báyìí sórí see my TV ṣé ń wò máa wò ó ní báyìí ṣé ń wò. Wow. Wow, network free me. Ẹ máa wò ṣé ń wò ẹ wò ta alẹ́ láwa o aago 12 òru ni mo bá ń sọ̀rọ̀ ẹ wò ta gbogbo ìlú lòun ìta lẹ́yìn ẹ wò alẹ́ ẹ wò lẹ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan tó wà nílẹ̀ alẹ́ láwa o wò ta ojú window mo wà ní floor 5 mo dẹ̀ wà ní room 545. 545. Ó bẹ̀ ṣe lọ sókè floor 5 mo wà no floor 2 and by mo wà ní room 545. Wò ta wò kan ṣé òun kìíní yẹn ń ta ìta ló ń wò yìí ta ṣe nu ilé o ìta. Can you see? Hello Sherry, it's better you join NeoLife and let us succeed together. Ayé tí mo gbé ń báyìí ó ní agbára wo bẹ́ẹ̀dì mo fi ń sùn ṣojọ bẹ́ẹ̀dì onídùn wàláì mo sùn bẹ́ẹ̀dì yìí mo sùn 8 hours ní ìyíra padà. Wow. Freedom and lifestyle, totally. Freedom and lifestyle, saying I promise you are on the day. Oh, let me show you more things. Coco ta fin she left the day. Can you see? Coco the day. Coco Mastercard. Now, So on one look, mo ti jáde síta o. Mo ti jáde o. Wo room tí mo wà báyìí. Mo gbélé. 545. Kí ni Atolagbe? 545. Sorry. See you. Wo ṣé mo pé mo ṣe ń gbé ẹnu náà yẹn tán. Mo ṣe ń rìn láti mọ̀ pé mo sùn mọ́ náà tán. Wow. Kò ṣe é ròyìn lóòótọ́ o. Kò ṣe é ròyìn. Ẹnu ò ṣe é ròyìn. Lift mo dé yìí. 24 hours. So ẹgbẹ́ kìíní ẹ̀ ṣe ṣọ̀rọ̀ pé ó ṣí fún rẹ̀. Control. Inú lift wọn. Wow, kubiku. That's what they call kubiku.
ọmọ. Fẹ́ kó lọ ìsàlẹ̀ ń sìn. Tí bá fẹ́ kó lọ ìsàlẹ̀, inú lift mo wà yìí o. Inú Yes. lift mo wà. Ṣé o mi? Yes. Tí bá fẹ́ kó lọ ìsàlẹ̀, mo ti fi kíkí ní ẹ̀sìn lọ́sẹ̀ lọ ìsàlẹ̀. Màá tẹ̀lé tí mo lọ, grand mo lọ, ìsàlẹ̀ mo lọ. Wow. See what's happening. See. Inú lift mo ṣe wà yìí. Wow. Àwọn ní ground floor. Ọmọ. Next year, inshallah, wájọ máa débẹ̀ ni. We go there together. Network, free me, network. Network is free. Let me, God bless you. Let me now speak English. Maybe we'll do another one and let me start again. Okay. We can do it now. Okay, I can do it now. Okay. Yes, now. Now, Omota is talking to you. Omota Ahmed is talking to you.